ṣe jẹ́ wípé àwọn obìnrin la máa ń nira wa lára, a máa ń ní ayé ara wa lára náà. Bẹ́ẹ̀ lómi ò ṣe bóra náà ni tó jẹ́ wípé kò ní jo ara ayé, kò ní jèrò ọ̀run. Ẹbí léèrè torí ọkùnrin náà ni o. Torí ọkùnrin náà ni o. Àwa yìí nìkan náà la lọ sọ ṣèdí. Àwa là sọyàn. Àwa là rí pé ló ti tóbi jù afẹ́fà. Àwa náà la ṣe ẹ̀kẹ́. Ẹ̀yin lẹ ṣe páríkẹ́ tí ó wà gòkè lọ roro báyìí. Ayé yín ni o. Kò sí justice for anybody. Ọkú gbé ni. Bó bá wù ọ́ kọ́ nítorí pé ńlówó rẹ lọ́wọ́ lára fi ń ta mí, ọkú gbé ni. Ọ̀run ló ń lọ. Ọ̀run ni ò ń lọ. Kò sẹ́ni tó kó bọ̀. Ọkùnrin mélòó lẹ rí tí wọ́n fẹ́ ní ayé wọn lára, tán fẹ́ fi impress yín? Ẹ lè rí. Ṣé ẹ ti gbọ́ pé ọkùnrin kan ti bọ́ta ní kó ní lókolókoló dì mí ó kéré o. Àwọn abi tí wọ́n ti bá ń fi kún, tí wọ́n ti là, tí wọ́n ti kó nǹkan sí, tí ó ti pọ̀ sí, tí ó fi tóbi sí, ẹ lè rí àbí? Ẹ ti ríbi tí ọkùnrin kan ti jáde rí tó ní wórópọ̀n tí Ọlọ́run fún ó ti kéré o, àbí òun fẹ́ kí tóun ju iye tó wà ń bẹ lọ o, òun fẹ́ àdìkún, ẹ lè rí. Ṣàṣà ọkùnrin lẹ́rìí tí ń lo kírímù, wọ́n nífẹ̀ẹ́ ara wọn. Ayé rẹ ni. Ẹ̀yin náà lẹ́tùn wọn ju ṣọ́ọ̀bù síra yín lórí ayélujára lórí ọkùnrin kan. Ọkùnrin gún àmọ́ yóò máa mérí pé ọ̀gbọ́ Ọlọ́run, èmi fẹ́ràn ọmọlàkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ. Bíbélì wí, kí ló tó fẹ́ mọ́ fi lé ayé tí ẹ̀yin pírẹ́sì èèyàn kan tí ò rí tí ẹ rò. Àlẹ́ àníkù ẹ̀ngbà tí àìsàn bá dé ní ìsìn, ẹni tó ń ti torí rẹ ṣe kò ní ṣe bí ipò ń rí ọ. Oyọ hàn ni. Ẹ̀yin obìnrin náà ni a ti gbọ́ nínú ìwé ìtàn wípé kíní lẹ́ ń dó ní ìsìn fúrọ̀. Kọ́ ọkọ yín mọ̀ bá wò ta. Ọkú gbé ni o. Ọkú kí ni mo sọ? Ọkú gbé ni. So ti yí ọ, ọkú gbé ni. Nítorí wípé kí ni tó bá bọ́ tó gbagba tán tí yun tí fúrọ̀ rẹ dẹnu lẹ̀ tí ìgbẹ́ ń jáde ń bẹ sòròsò, yóò páàkì rẹ síbì kan ní ó tún rè fún ẹlòmíì ní ó rè fẹ́. Ìwọ lórí rẹ burú. Ọkú gbé ni. Tó bá wù ọ́, mọ́ look after yourself. So ti yí ọ, mọ́ wáyé tiẹ̀ fún mọ́ impress èèyàn kan tí ò rí sí ẹ̀rọ. Alájíkẹ́rí iná. Ẹ bá like, comment, share. Ó dàbọ̀.